Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Àìsáyà orí 42 ẹsẹ̀ 14 títí dé 15. Ó kà báyìí: Fún ìgbà pípẹ́ ni mo ti dákẹ́ jẹ́, mo ti wà ní ìdákẹ́jẹ́, mo sì kó ara ró. Ṣùgbọ́n ní àkókò yìí, gẹ́gẹ́ bí obìnrin ti ń rọbí, mo sọkún, mo sì ń mí ẹlẹ́ẹlẹ́. Èmi yóò sọ òkè ńlá àti kékeré di ahoro, tí wọ́n sì gbẹ gbogbo ewéko rẹ̀ dànù. Èmi yóò sọ àwọn odò di erékùṣù, wọ́n sì gbẹ àwọn adágún. Èmi yóò tọ́ àwọn afọ́jú ní ọ̀nà tí wọn kò tíì mọ̀. Ní ipa ọ̀nà tí ó ṣàjèjì sí wọn ni èmi yóò tọ́ wọn lọ. Èmi yóò sọ òkùnkùn di ìmọ́lẹ̀ níwájú wọn, àti ibi pálapàla ni èmi yóò sọ di kíkúnná. Àwọn nǹkan tí màá ṣe nìyí, èmi kì yóò kọ̀ wọ́n sílẹ̀. Ṣùgbọ́n àwọn tí ó gbẹ́kẹ̀lé òrìṣà, tí wọ́n wí fún ère pé, ẹ̀yin ni Ọlọ́run wa, ni a ó dá padà pẹ̀lú ìtìjú. Gbọ́, ìwọ adití, wò ìwọ afọ́jú, ó sì rí. Ta ló fọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi, àti odi gẹ́gẹ́ bí oníṣẹ́ tí mo rán? Ta ni ó fọ́jú gẹ́gẹ́ bí ẹni tí a fi jì mí? Ó fọ́jú gẹ́gẹ́ bí ìránṣẹ́ Olúwa. Ẹ̀yin ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ṣùgbọ́n ẹ kò ṣe àkíyèsí. Etí yín yà sílẹ̀, ṣùgbọ́n ẹ kò gbọ́ nǹkan kan. Ó dùn mọ́ Olúwa nítorí òdodo rẹ̀ láti mú òfin rẹ̀ lágbára àti ògo. Ṣùgbọ́n àwọn ènìyàn kan nìyí tí a jà lógun, tí a sì kó lẹ́rú. Gbogbo wọn ni ó wà nínú ọ̀gbun, tàbí tí a fi pamọ́ sínú ẹ̀wọ̀n. Wọ́n ti di ìkógun, láìsí ẹnìkan tí yóò gbà wọ́n sílẹ̀. Wọ́n ti di ìkógun, láìsí ẹni tí yóò sọ pé, dá wọn padà. Ta ni nínú yín tí yóò tẹ́tí sí èyí, tàbí kí ó ṣe àkíyèsí gidi ní àsìkò tí ó ń bọ̀? Ta ni ó fi Jákọ́bù lélẹ̀ fún ìkógun, àti Ísírẹ́lì sílẹ̀ fún onísùnmọ́mi? Kì í ha ṣe Olúwa ni, ẹni tí àwa ti ṣẹ̀ sí? Nítorí pé kò ní tẹ̀lé ọ̀nà rẹ̀, wọn kò mú òfin rẹ̀ ṣẹ. Nítorí náà ni a ó ṣe rọ̀jò ìbínú rẹ̀ lé wọn lórí. Rògbòdìyàn ogun, èyí tí ó fi ahọ́n iná yí wọn po. Síbẹ̀, èdè kò yé wọn. Ó jó wọn run, síbẹ̀ wọn kò fi sọ́kàn wọn rárá. Ẹ̀ṣẹ̀ àti ìjìyà orílẹ̀-èdè náà. Àyọkà yìí tẹ̀síwájú láti sọ ti ìránṣẹ́ mi, ẹsẹ̀ 19. Ènìyàn tí a jà lólè tí a sì kó lé ẹrú, ẹsẹ̀ 22. Ní ti ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà Ísírẹ́lì, ìránṣẹ́ Olúwa. Àánú Olúwa wà títí, bẹ́ẹ̀ ni kì í pa ìbínú rẹ̀ mọ́ láéláé. Tún ka ẹsẹ̀ 14 títí dé 15. Kí ni Ọlọ́run sọ fún àwọn ènìyàn rẹ̀? Ọlọ́run ní agbára láti parun bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronúpìwàdà. Ọlọ́run ṣèlérí láti tàn mọ́lẹ̀ sí ìfọ́jú àti òkùnkùn Ísírẹ́lì, ẹsẹ̀ 16. Ó bá wọn kẹ́dùn ipò ẹ̀ṣẹ̀ àti àìlóye wọn, ẹsẹ̀ 19 títí dé 22. Ó ń retí ẹni tí yóò jẹ́ elétí ọmọ tí yóò padà sọ́dọ̀ Ọlọ́run rẹ̀, ẹsẹ̀ 23. Bẹ́ẹ̀ ni Jésù ń ṣe sí ìjọ lónìí. Ó ń kìlọ̀, ó ń pè, aṣáko, padà wá ilé. Bí Ọlọ́run bá lè fi Ísírẹ́lì fún ìkógun, ìwọ náà ní láti ronú kí o sì yí padà lónìí, kí ìbínú Ọlọ́run má bàa wá sórí rẹ̀. Iṣẹ́ àwọn Àpọ́stélì, orí 17, ẹsẹ̀ 30 títí dé 31. Jésù ń dúró dè ọ́. Fún ìrònú, ka Hébérù orí 2, ẹsẹ̀ 3.